Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti rọ́wọ́ tó àwọn afurasí kan tí wọ́n kẹ́fín pé wọ́n jẹ́ onígbọ̀wọ́ bí àwọn olùfẹ̀hónúhàn ṣe ń gbé àsíá orílẹ̀‐èdè Russia ní agbègbè àríwá orílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ìfẹ̀hónúhàn tó ń wáyé jákèjádò orílẹ̀‐èdè Nàìjíríà gba ọ̀nà míì yọ láwọn agbègbè kan lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí pẹ̀lú bí àwọn olùfẹ̀hónúhàn kan ṣe gbé àsíá orílẹ̀‐èdè Russia lọ́wọ́ tí wọ́n sì ń pariwo Tinubu gbọ́dọ̀ lọ. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Kano Salman Garba fìdí ẹ̀ múlẹ̀ níbi ìpàdé tó ṣe pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kano yẹn Abba Yusuf lónìí pé àwọn ti mú àwọn afurasí tó ṣonígbọ̀wọ́ irúfẹ́ ìwà yìí. Gómìnà Abba Yusuf tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kano ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn yóò pawódà ṣe nípa ṣíṣepọ̀ pẹ̀lú àwọn àjọ aláàbò yòókù láti mú gbogbo àwọn tí wọ́n bá gbìyànjú láti da omi àlàáfíà ìpínlẹ̀ Kano rú balẹ̀. Ẹ lè darapọ̀ tàbí kẹ́ ẹ tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́ mi Balógun ló kọ mi.